ọ̀nà ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa ṣì máa play fún yín ẹ wo inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ó tún pẹ́ẹ́pẹ́ẹ́ àṣírí tẹ́ máa ń gbà àṣírí pẹ́rẹ́pẹ́rẹ́ òun lọ́ tún nínú fídíò ẹ wò ẹ bá wa subscribe kẹ́ lè máa jẹ gbogbo ìgbádùn bó ṣe ń lọ ní agbo òṣèré ẹ wò láìfọ̀pá pọlọpọlọ péjọ ẹ wò fídíò náà rèé ẹ ká sojú abẹ́ ń kó. You see, if you are blaming Remi Tinubu or you are blaming Tinubu mo kàn máa sọ fún yín ni pé bẹ́tà Remi Tinubu o 75% Nigerians you are not better off Remi Tinubu. Yes, mo sọ Yorùbá wuyì lórúkọ mi mo sọ mo fọwọ́ ẹ̀ sọ̀yà. When I came out then wọ́n pa wọ́n lókè ọdẹ o kí lórúkọ ẹ̀ celebrities mélòó ló sọ pé bó ṣe pa wọ́n lókè ọdẹ yóò dá o nígbà tí ó bá ọba 30 sá kúrò ní Kwara State celebrities mélòó ló jáde. If you think celebrities are talking because wọ́n gbé àwọn ọmọ ní Ondo ní Ògbómọ̀ṣọ́ àbí ní wọ́n gbé àwọn ọmọ ní Ọ̀yọ́, if you see all this àwọn olóṣèlú àwọn pastors àwọn àfáà kọ̀ọ̀kan àwọn celebrities wọ́n ń bọ̀ta láti wá sọ̀rọ̀, I can tell you categorically lọ́dọ̀ tèmi Yorùbá wí wípé they are not talking because of those children tí wọ́n jí gbé. Mo máa fún yín máa analyse ẹ̀ fún yín. They are not talking because of àwọn ọmọ tí wọ́n jí gbé. Everybody is talking because of their self. Yes. Nígbà tí wọ́n gbé lókè ọ̀dẹ tí mo pariwo wọ́n ní ànábì sọ wípé a gbọ́dọ̀ challenge àwọn olórí wa. All those are far. Mo ti di monitoring spirit, mo ti open new page, mo monitor page wọn báyìí. Mo rí wọn tí wọ́n ń sunkún nísìn. Nígbà tí wọ́n ti ń pààyàn káàkiri, gbà tí wọ́n wọ eruku, I could remember actress Bukola Arugba because she is from eruku. Òun ló bọ́ tàǹgbà ẹ̀ tó sunkún. Wọ́n ti wọ eruku o, wọ́n ti wọ eruku o. Now, ìgbà tí wọ́n wá wọ Ògbómọ̀ṣọ́, ẹ̀rí pé lẹ́kan King Kong Àgbànàkí ló kó bọ́ta. Lẹ́yìn yẹn ni Kọ́láwọlé ọkọ Tóyìn lòun náà sunkún. Both of them are from Ògbómọ̀ṣọ́. Ìgbà tí wọ́n wá dùn Mr. Michael Oyedokun lọ́rùn. Tí anybody rí pé wọ́n lè du anybody lọ́rùn. Àwọn kọ̀ọ̀kan bọ́ta wọ́n ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀. Nígbà tí wọ́n rí pé ó ti di gbáǹkọ́ Africa Days, Africa Weeks, wọ́n rí pé àwọn ọmọ yẹn wọn ò tí rí wọn gbà. Ìgbà yẹn ni everybody ṣẹ̀ṣẹ̀ wá ń sọ̀rọ̀. You think they are talking because of those children? Gbogbo anybody tó ń sọ̀rọ̀ nísìn ní ọ̀pọ̀ ààrẹ jókòó kóró. Are you talking because of those children? Or you are talking because it can happen to you? Because it's not getting nearer again. It's now on the bedroom, I mean in the bedroom, even on the bed of everybody in Yorùbá land. Nítorí pé ó ti wọlé, ó ti jókòó sórí bẹ́ẹ̀dì everybody ti ń ronú wípé táwọn bá lọ sí location, táwọn bá lọ sọ́jà, tó yẹ pé àwọn náà gbé lọ sínú igbó 17 days tí ìpínlẹ̀ wa ti máa dákẹ́ ni. They are talking because of their sex. Those talking now are talking because of their sex, not because of àwọn ọmọ tí wọ́n jí gbé nìkan. And this is why Nigeria government or Nigeria politicians will continue to win. Ṣèyí Mákindé ó ní you cannot ọkọ̀ọ̀kan sọ wípé òun ò ní agbára láti lórí security until tóun bá di president. So does that mean pé àwọn ọmọ yẹn máa wà nínú igbó títí di 2027 títí ní Mákindé máa fi di president? Is that what Ṣèyí Mákindé is telling us? Okay, káwá kúrò níbẹ̀ yẹn. Ṣèyí Mákindé tó wá sọ̀rọ̀ ní àná ó ní you cannot expect the same people tí wọ́n rúlu Nàìjíríà kí wọ́n continue láti máa rúlu Nàìjíríà and you are expecting different results. Yes, ó dàbí ẹni pé mo gbọ́ pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ di president. Ó dàbí pé Ṣèyí Mákindé bẹ́ẹ̀ di president àbí, and he said you cannot expect the same people tí wọ́n ti ń rule
kí wọ́n continue láti máa rule and you are expecting different results. So if Seyi Makinde gets to the presidency seat, he has already told you wípé the same people tó ń rule tó bá continue láti máa rule ẹ lè rí different results. So what do you expect from Seyi Makinde? No, what do you expect? Ìgbà tí Tinubu fẹ́ débẹ̀ ǹjẹ́ a fún Tinubu ní pressure kankan nílẹ̀ Yorùbá? Bàbá Tinubu ìbẹ̀lẹ̀ ń lọ yìí o, ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ o, káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì o, ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kí lè mọ̀ ǹjẹ́ ẹ fún Tinubu pressure? Àwọn èmi lè ètò tèmi Yorùbá wuyì lẹ́ ń bú. Ara wọn nílò onítàìtọ̀ǹgì akálòlò orúkọ wo lẹ pè mí tán? Mi sọ fún pé Tinubu bá lè wọn ò ní gbé fún. Ṣé mi ò sọ fún pé wọn ò ní gbé fún? Bàbá ní grab it, snatch it and run with it. Bàbá ti grab pé ó ti snatch ẹ̀ ó fẹ́ rán ọ̀nà àwọn Fúlàní ti dúró sójú ọ̀nà pé ìwọ wọ́n tó máa fi wèrè wo wèrè ni wọ́n tó máa fi èpè wọ́n tó máa fi wo èpè ni ẹ wo kì má gbà iná ní kì má gbé lọ síbi tó jìnnà. ọmọ sí Fúlàní herdsmen o ọmọ sí Fúlàní herdsmen o guy things dey happen for here o ọmọ sí Fúlàní herdsmen o guy they don land o they don as in guy. See Fulani herdsmen o see Fulani herds pàdé ẹwà see Fulani herdsmen o omo there plenty guy they don dey run they come this hotel called lodge Fulani herdsmen omo see Fulani herdsmen o omo things dey happen for this country o blood of Jesus may God have mercy on us o may God have mercy on us o may God have mercy on us. See Fulani people o God. Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ kí you are coming across my page for the first time. I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jẹ ọmọ lọ yọlọ́yè tí òkú méjì Abẹ́ní ọmọ tí ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ Abẹ́ní tó máa déwájú federal government tó máa sign in tó máa déwájú Olódùmarè. Ayọ̀ Fáyọ̀ṣe sọ wípé ìjọba Ṣèyí Mákindé ó lè jẹ́ ìjọba Ṣèyí Mákindé ló ṣe agbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní Ògbómọ̀ṣọ́. Definitely wọ́n ti rí bí tools anytime tẹ́lifíbọ̀dì bá fẹ́ lé ẹni ó ní láti bàjọba Tinubu jẹ́ tẹ́lifíbọ̀dì bá fẹ́ barúkọ anybody jẹ́ Nàìjíríà ń sìn tó máa ṣe ni wípé a lọ pe àwọn agbésùnmọ̀mí pé ẹ lọ bá wa ba ìjọba ẹ̀ jẹ́ ó ti bẹ̀rẹ̀ kì í ṣe èmi látàrí Goodluck Jonathan. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí èní ní 2nd of June 2026 ẹ ká sáré lọ sí ìlú Èkó. Ẹ̀yin tí ẹ bá wà lórí TikTok tó bá lágbára àti wá sórí YouTube Yorùbáwùyí ẹ bá bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ kàn wá bá wa wo àwọn agbésùnmọ̀mí àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State. Ó ṣọ́ọ̀kì ó ṣọ́ọ̀kì èmi náà àwọn bandit tí wọ́n ń check out ní hòtẹ́ẹ̀lì ní Lagos State wọ́n ti mú wọn o tó mú wọn ni wọ́n mú wọn ọ̀tá kámẹ́rà wọn ni àwọn agbèrè òun sálọ. Kì í ṣe hòtẹ́ẹ̀lì tèmi àti ẹ lè sùn o kì í ṣe hòtẹ́ẹ̀lì tálíkà tèmi àti ẹ lè sùn o gbogbo ẹ̀yin ọkùnrin akọ ajá obìnrin ààrẹ lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin obìnrin fẹ́ẹ́ lọ ṣe sọtámú ẹ jẹ́ kó rí wá fa epo o ìlú ò fararọ o ìlú ò dẹrùn o láàrin ìṣẹ́jú kan ẹ bá wa like ètò yìí káwọn dúró de àwọn tó wà lórí TikTok tó ń bá lágbára àti wá sórí YouTube Yorùbáwùyí kájọ wò ó. Ẹ ṣé mo ti thank you God bless you. Same people same result only you cannot like Ṣèyí Mákindé tí iná bá wà Ṣèyí Mákindé ò lè wọ ọ̀nà because he already told you cannot expect you cannot dìbò fún the same people and you expect different results as how can that happen? Báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ kó lè ṣẹlẹ̀ ẹ jọ láàrin ìṣẹ́jú kan ẹ bá wa ṣe ètò ẹ bá wa láìpẹ́. Hey, yeah, Samson only please madam you are talking rubbish kò tẹ̀ túbọ̀ kò mọ rubbish gan kọ you are so foolish kò túbọ̀ foolish kò mọ spelling foolish you are from APC no APC kọ́ ni mo ti wá I am for NRC PDP NLM APC wèrèrè o mo ti rí wèrè kan lórí TikTok o wèrèrè o wèrè
mo sọ pé ẹni tó bá ní làákàyè nìkan Mr. Shamsi page yìí is for those people that have làákàyè not for foolish and nonsensical person like you. Àwọn tó bá lọ́pọlọ nìkan wọ́n máa mọ̀ pé ibi tó máa kú sílẹ̀ wà yẹn, ibi tó máa kú sí nìyẹn, ibi tó máa kú sí nìyẹn. Ó dùn ẹ́, má yẹ kó dùn ẹ́, wo fún nǹkan tó sọ yẹn. Tí Tinubu bá tún tẹ bá succeed láti lé Tinubu kò lórí oyè, Tinubu tún máa di kí ni wọ́n máa ń pè, ó máa di bàbá àsàlẹ̀. Mr. Shamsi, láti ijọ́ tí àwọn olóṣèlú ti ń kúrò lórí oyè láti 1960, sọ fún mi olóṣèlú tó ti kúrò lórí oyè láti 1960 tí yóò wà in control of Nigeria this thing. They keep on telling you the youth are the leaders of tomorrow, yet one ticket presidency 100 million àbí 200 million. The youth are the leaders of tomorrow. How can the youth like me, ọmọ ìyá aláta, ọmọ ìyá elépo, ọmọ ìyá oníkerosene become president? How?